عبد وأنت على كل شيء قدير لك الحمد بالإسلام ولك الحمد الحمد لله الذي يجيب كل من دعاه والصلاة والسلام على من بعث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún Ọlọ́run ọba Allah ọba tí ó tún sọ wá di àsìkò yìí àwọn fi títú bí Ọlọ́run ọba wa àfin bí Ọlọ́run ìjókòó alhalqatul ilmiya ìjókòó nípa àgbọ́yé nípa ìsìn wa èyí tí a tó fẹ́ tẹ̀síwájú ní àárọ̀ yìí abẹ́lọ́run ọlọ́mọsá ìgbàlẹ́sẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa àtọkùnrin wa àtobìnrin wa ọlọ́mọsá ìṣẹ́wà ní eléré rẹ̀ ọlọ́mọba tí a dúpẹ́ fún òun náà ni ọba tó jẹ́ pé kò sẹ́nìkan tí ó máa ń bẹ̀ tí ọlọ́run ò ní gbọ́ àdúrà rẹ̀ ìkẹ́ ọlọ́run àti ọlá ọlọ́run kó bá Ànábì wa Muhammad ẹni tọ́lọ́run bá rán tó sàlàyé gbogbo tó yẹ ká mọ̀ nínú ẹ̀sìn wa ọlọ́mọsábà kí Ànábì àtàwọn sàhábà àti gbogbo àwọn ẹni eré tí wọ́n ti lọ ìtafẹ́ gbéyàwó láàárọ̀ yìí òun náà ni àdúà wa fawaidu ìmá ṣe àdúà àti àǹfààní tẹni tí ń ṣàdúà jẹ nílé ayé ń bí àtijọ́ alkiyam àdúà ẹ̀yọ́ miami kò sí ẹni kankan nínú ilé ayé tí nǹkan méjì ò ní máa pàtàkì lọ́dọ̀ rẹ̀ jalbul khair wa daf'u dur ọ̀pọ̀lọpọ̀ wa ilẹ̀ a máa ń retí orí lọ́dọ̀ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ wa ilẹ̀ a máa ń bẹ Ọlọ́run kọ́lọ́run ká ìbànújẹ́ kúrò fún wa kò sẹ́nìkan tí ń bẹ nílé ayé tí ò ní bùkátà wa méjì péré ni jalbul khair wa daf'u dur kò pé mẹ́ta in tí ń wù wá ta fẹ́ ní láyé àti lọ́run o náà pè ní jalbul khair daf'u dur o náà ni ìkan tí ó wù wá tí ó tẹ́ wa lọ́run ta fẹ́ kí Ọlọ́run bá wa kó mú kó nínú ayé wa níbi àbíkọ́ mẹ́jọ ọkàn wa tó bá dójú alkiyam àdúà ìtumẹ̀ òun náà ni ìmá pè Ọlọ́run izharul iftiqari ilayhi ìmá jí Ọlọ́run ọba ọmọ pé a ní alágbára òun lálágbára òun ló sì ní lọ́dọ̀ a wà pé ipé kí Ọlọ́run ọba yìí kó ṣe ń tàn fẹ́ fún wa wa tabarru'u min al-hawli wal quwwa a sì bọ́ pábọ́sẹ̀ kú ń bí pé a lè yí nǹkan kan padà
a lè dá yí nǹkan kan padà nú ayé wa àbí alágbára kan tá a lè fi yí padà. kò sẹ́nìkan tí ń bẹ nílé ayé tí ó gbọ́dọ̀ má ní agbára tí yóò máa lò láti fi mú ìdùnnú wá àti láti lé ìbànújẹ́ kúrò nínú ayé. kò sẹ́nìkan tí ń bẹ lérílẹ̀ ayé tí ò ní bùkátà tí ń kó síwájú Ọlọ́run. wọ́n ní kọ́dà kìí sàwá èèyàn nìkan, gbogbo àwọn ìtọ́lọ̀ndádé sánmà àtilẹ̀ gbogbo wọn náà ni wọ́n ní bùkátà sọ́lọ̀. ẹ̀yẹ́ ma yá mi nínú ẹ̀sìn wa, ká má kánjú kò láyé, ká má kú lọ́gìgì, kẹ́mi wọ́n gùn bùkátà ni, àárẹ̀ tí ń bẹ nínú ara ẹni bùkátà ni, sẹ́nìkan tọ́lá láfíà tán. ọlọ́run ṣe ti làmọ́lẹ̀ pé kullukum marid, ọlọ́run ní gbogbo yín lálá rẹ̀ illa ma shafaytuhu, àfẹ́ni tẹ́mi bá ní kìtì ẹ̀ ó sàn. lẹ́yìn náà kéèyàn fẹ́ ná kó sì rí ná bùkátà ni. ìfọ̀kànbalẹ̀ ọ̀kan náà bùkátà ni. ọ̀tá tí ń lé ní àtẹ̀yítàrí àtọ̀tá jìnà àtọ̀tá tó súnmọ́, àtọ̀rẹ́ tí ń ṣe bí ọ̀tá, àtọ̀rẹ́ tí ń ṣe bí ọ̀rẹ́, ọ̀tá tí ń ṣe bí ọ̀rẹ́. Ọlọ́run ọba nìkan ló mọ iye wọn, aburú òru àtàburú ọ̀sán gbogbo wa náà ìlà ń gbẹ̀ngbẹ̀ là ń bẹ̀lọ́ nǹkan mọ́ ṣẹlẹ̀ sí wa. bùkátà lòun náà torí a lè dá protect ara wa, àfi ká gba agbára lọ́dọ̀ ẹni tí ma ń protect yẹn. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó ní bùkátà sí kọmárì, bóyá lọ́kùnrin àbí lóbìnrin, bùkátà ni. ẹlòmíì ní bùkátà sí pé wọ́n ti márì, wọ́n fẹ́ bímọ, bùkátà ni. àwọn ọmọ tá a bí kalẹ̀ náà kí ni wọ́n máa ń pè wọ́n jama? àwọn ọmọ tá a bí kalẹ̀ kí ni àwọn ọmọ yẹn jama? bùkátà gbogbo wọn. kálukọ́ wà ní individual challenge, kálukọ́ dá bùkátà ti tiẹ̀ ní. báwọn ọmọ yẹn ṣe ń jẹ́ bùkátà fún wa, bàbá padà yá àwa náà padà di bùkátà fún àwọn ọmọ yẹn. tí ọmọ dáadáa kún mo fẹ́ yanjú ọ̀rọ̀ dáadì náà. ilé ayé afẹ́ dépò bùkátà ni, a kú nípò ibò láàmà wá lọ báyìí bùkátà ni, à ń wáṣẹ́ bùkátà ni, a kú lẹ́nu iṣẹ́ bùkátà ni, a wà lẹ́nu iṣẹ́ gan kí ni jama bùkátà ni. ṣẹ́rí gbogbo àwọn bùkátà tí gbogbo àwọn hajjati àwọn bùkátà ìtumọ̀ ẹni pé àwọn nǹkan tí a fẹ́ kó ṣẹlẹ̀ nínú ayé wa. àwọn àlùfáà ní kò sí tó fi lè ṣẹlẹ̀ àfi ká máa pe ọlọ́run ọba tí àkọọ́lẹ̀ gbogbo wa ń bẹ lọ́wọ́ rẹ̀, àti ń ta fẹ́ jẹ́ àti ń ta fẹ́ dà. ọlọ́run ọba wa Allah subhanahu wa ta'ala ń bẹ lókè fún wa bí sàmà, ń bẹ lókè sàmà tí ń retí ká kó bùkátà wa sọ́dọ̀ wọn Ọlọ́run. hukumu du'a, èyàn gbọ́dọ̀ wà nílé ayé kọ́mọ̀ ní agbára tí ó máa fi ti aburú dànù, kọ́mọ̀ ní agbára tí ó máa fi fa oore. agbára méjì náà ló wà, agbára dua àtagbára èṣù táǹpì ní ogun. kò sẹ́nìkan tí ń bẹ́ńlẹ̀ ayé tí ó sọ fún yín pé lásán lòun wà. ìdá kọ́ máa fi àdúà, kọ́ máa fi jagun, kọ́ máa fi àdúà, kọ́ máa fi yanjú bùkátà ẹ̀, kọ́ máa bẹ Ọlọ́run, àbí kọ́ máa lọ lè bẹ èṣù, kọ́ lọ lè gbára lé èṣù
àmọ́ Ọlọ́run padà sọ fún pé òun lọ́lọ́run. hukumu du'a ẹ̀rí kéèyàn máa ṣe àdúrà ní gbogbo ìgbà, especially lásìkò tá ń lò lọ́wọ́ ní Nàìjíríà, challenge tá ń face lọ́wọ́ 2016. gbogbo wa pátá ní ká lọ lè mú àdúrà ní ọ̀ranyàn, nítorí kò sí agbára kankan tá a lè fi bọ́ kúrò nínú general problem àti individual problem lẹ́yìn àdúrà. àwọn eléri wa tí wọ́n ń darí wa, ọpọlọ wọn àti ọgbọ́n wọn àtòyé wọn ò lè fi yanjú tí ń bẹ ńlẹ̀ yìí àfi káwọn náà máa fàdúrà kù. president wansi kò lè láti yọrí àfi kó máa jí lóru nítorí wa. ìmáa jí lóru yìí jama ọ̀ranyàn ní lérí president láti máa bẹ Ọlọ́run kọ́lọ́run bá tú ọkọ̀ lú. gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn albitana as-saliha bi idhnillah, gbogbo àwọn tí wọ́n bá wọn ṣiṣẹ́, gbogbo wọn náà tí wọ́n bá ti ń ṣe wàhálà lọ́sàn wọ́n gbọ́dọ̀ mọ̀ pé nǹkan kan ń bẹ táwọn fi kún wàhálà yẹn tí ó fi lójútùú, ó náà ní dùá. ẹnìkọ̀ọ̀kan wa náà kálọ̀ lè mú níṣẹ́, bàbá káàsí kálọ̀ lè káàsí pé láti ṣe lọ ká lè ṣàlékún àdúrà, nítorí la hawla lana wala quwwata illa billah. níta fẹ́ yí padà nínú ayé wa, níta fẹ́ yí padà, tá a fẹ́ kọ́ lọ́wọ́ bá wa yí padà, kò sí nǹkan kan tó lè yí padà. ká gbàgbé ayé, ká gbàgbé àjẹ́, ká gbàgbé àwọn àgbà, ká gbàgbé gbogbo ń tọ́lọ̀ ń dá. la hawla wala quwwata illa billah. kò sí yí padà fún anything nínú ayé wa, kò sí ságbára táyé yí padà. la hawla ni kò sí yí padà, wala quwwata ni kò ságbára tó fi yí padà illa billah. àfi pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ Ọlọ́run. Ọlọ́run ọba wa Allah ó ṣe àdúrà ní dandan fún wa, ipe dandan làdúrà. suratu Ghafir aya 60, suratu Ghafir. a'udhu billahi minash shaitanir rajim. Ọlọ́run ọba wa Allah ó ní wa qala rabbukum ud'uni astajib lakum. Ọlọ́run ọba ní ẹ máa pè mí, èmi ó dá yín lóhùn. Ọlọ́run ó dáhùn pẹ̀lú májẹ̀mú ká ṣe kíni, ká pè é. ó ní tẹ́ ẹ bá ti pè mí ń sì dáhùn, ó ti promise wa. ẹni tí mọ́ wọn wọ rẹ̀ ràn tí ó ṣàdúà, Ọlọ́run ní ṣe kíni, Ọlọ́run ò ní dá lóhùn. àyá ẹlẹ́ẹ̀kejì suratu A'raf àyá 55. Ọlọ́run bá ní ud'u rabbakum tadarru'an wa khufya. ẹ máa pè mí kẹ́ ẹ máa rawọ́ lásẹ̀ sí mi Ọlọ́run lọ́sàn-án lóru. ẹ máa pè mí, ẹ máa pè mí jẹ́jẹ́, ẹ máa pè mí pẹ̀lẹ́pẹ̀lẹ́, èmi Ọlọ́run ń dá yín lóhùn. ó wá sọ fún wa pé bẹ́ẹ̀ bá ti wá ń pè mí, ẹ má pè nǹkan mi mọ́ o. eléyìí suratu Shu'ara aya 213. Ọlọ́run bá ní fala tad'u ma'a Allahi ilahan akhar, fala tad'u ma'a Allahi ilahan akhar. ẹ má pè Ọlọ́run ọba mi mọ́ mi o. ma'a Allah ìtumọ̀ ẹni pé tẹ́ ẹ bá ti ń pè mí, tẹ́ ẹ bá tó ń pè nǹkan mi, tẹ́ ń pè ní ó ti dọ́ Ọlọ́run ọba fún yín. eléyìí náà nídìí á pé gbogbo ntọ́lọ́wọ́n bá dá pátápátá, àlìjànú, màláíkà, ànábì Ọlọ́run, àwọn àfá, àwọn sheikh, igi, irin, èṣù táàrí, àwọn àgbà àwọn ayé, ọ̀fọ̀. Ọlọ́run bá ní
fala tad'u ma'a Allahi ilahan akhar ẹ má pè nǹkan mí mọ́ Ọlọ́run. nínú àyà mi Suratul Jinn Ọlọ́run bá tún sọ pé fala tad'u ma'a Allahi ahada ẹ má pè ahadan ìkankan ma'a Allah ẹ má pè mọ́ Ọlọ́run. Ọlọ́run nìkan ni ẹ máa ṣe kí ni òun náà nìkan ẹ máa pè. àwọn àyà tí a kà á lẹ̀ òun ló jẹ́ àmà pé dáadáa làdúà sórí tí ìlú bá le kálukú náà máa wá bàyọ̀ àsìkò tá ń lò lọ́wọ́ yìí gbogbo project pátá kálukú ti fi kọ́ project tá ìyẹnjú lọ́wọ́ oníkíní oúnjẹ àwọn abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala gbogbo ń ta pàtì fún oúnjẹ ọlọ́run mọ́sàdí á rí sí bóòlù yóò ṣe ṣiṣẹ́ tí ó ṣe wá gbowó oṣù tí ó wà tó ná lásìkò tá ń lò lọ́wọ́ yìí bóòlù yóò ṣe ṣòwò tí ó ṣe jèrè ọkù sọ́wọ́ ọlọ́ àmọ́ pẹ̀lú àdúrà gbogbo bí nǹkan ṣe lé tó yìí pẹ̀lú àdúrà ọlọ́run ó padà sọ ní ìdẹ̀kùn pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run wa ọlọ́run sọ náà àyà mi tàà fi mọ̀ pé àdúrà kìí sí nǹkan kékeré ọlọ́run bá ní yas'aluhu man fi samawati wal ard ọlọ́run bá ní gbogbo tó wà ní sámà wal ard àti gbogbo tí ń bẹ lérí ilẹ̀ àti nínú ilẹ̀ yas'aluhu gbogbo wọn ni wọ́n pè wọ́n ṣàdúà kulla yawmin huwa fi sha'n aláàsì ní gbogbo ìgbà ló wà lérí pé ń ṣiṣẹ́ ọlọ́run yẹ sinmi ọlọ́run kèé rẹ̀ dẹ́kun tí yóò sinmi ó ní jojoojúmọ́ lòun ṣiṣẹ́ wọ́n wá bí ọ̀kan náà wà lọ́fà wọ́n ní kí ni iṣẹ́ tọ́lọ́run ṣe ó ní gbogbo bí nǹkan sí lọ bí ṣe ń bọ̀ yìí náà ní tọ́lọ́run ṣe náà ọlọ́run tí ó ṣẹlẹ̀ lé nísì ọlọ́run ọba Allah òní ọmọ darí ẹ̀ ọba tọ́rọ̀ rẹ̀ wá ń bẹ lọ́wọ́ rẹ̀ ọba tí è sùn ọba tí è kú ọba tí è rẹ̀ ọba tí ó ní gbogbo nǹkan tó ń fẹ́ lọ́wọ́ kò wá sinmi ìyànjú ọ̀rọ̀ wa èèyàn wá wà ní àwọn tí wọ́n ń pè é tọ́lọ́wọ́ bá sì ìyànjú ọ̀rọ̀ lọ́wọ́ wọ́n láàrin eléyìí nínú Suratu Rahman ayah 29 ibi tá a ti mọ̀ pé Ọlọ́hun bá wa Allah subhanahu wa ta'ala gbogbo ẹni tó wà ní sánmà àti ilẹ̀ báwọn ẹranko ṣe rí ni sórí wọ́n tó gbé búrẹ́dì lọ́wọ́ tó ń lọ tó wá rí pé búrẹ́dì yóò bóyá òróró bláàkì àbíbò là ń pè é wọ́n sáré pé ibìkan mẹ́mẹ́ tó dọ̀tí ni wọ́n bá já jùlẹ̀ bó ṣe já jùlẹ̀ ni àwọn nǹkan táwọn ti ń ṣàdúrà látàárọ̀ nínú àwọn kòkòrò táwọn ti ń pè Ọlọ́run àwọn sì pera wọn jọ wọ́n lè tó 50 kálukú ló sì ní fámílì kọ̀ọ̀kan wọ́n sì gbé wọ́n mọ̀ ti lọ báyìí títí tí wọ́n fi pin mara wọn lọ́wọ́ ìwọ́n ń ṣàdúrà àdúrà rẹ̀ gbà kọ́mọ́dé ìjẹkújẹ lọ́dọ̀ tí wọ́n kí ni jama oúnjẹ kò sẹ́ni tọ́lọ́ ń gbàgbé yas'aluhu ọlọ́run ní kèésà yìí nìkan lẹ́ ń pè mí man fi samawa gbogbo àwọn tó wà ní sámà àwọn màláíkà àti gbogbo àwọn ẹ̀dá ọlọ́run ọba gbogbo wọn ni wọ́n ń pè mí
ó jẹ́ àmọ̀ pé àdúrà pàtàkì lọ́dọ̀ Ọlọ́run. ẹ̀yọ́ miami Ọlọ́run sọ̀rọ̀ tààfin ma pàtàkì àdúrà. Ọlọ́run bá ní wa qala rabbukum ud'uni astajib lakum. Ọlọ́run ni ẹ pè mí dáhùn. Innal ladhina yastakbiruna an ibadati, gbogbo àwọn tí wọ́n ń ṣe ìgbéraga kúrò níbi ìjọsìn mi. Kí ni Ọlọ́run pè ní ìjọsìn mi? Àdúrà. tó rà nábì tí là á mọ́lẹ̀ tẹ́lẹ̀ àdúà huwa al-ibada. Ànábì ládùá ìbádà ni wọ́n ní wọ́n ṣàdúà lọ́wọ́ ni wọn ò sì ìbádà àsìgbọ́ kéwù kéèyàn máa ṣàdúà gan ìbádà ni. wọ́n ní tọrọ lé tẹ́bọ́lọ̀ ní pé ìbádà ni. wọ́n ní tọrọ owó tẹ́bọ́lọ̀ ní pé ìbádà ni. wọ́n ní tọrọ ọlá ìbádà ni. wọ́n ní tọrọ àgbéga wọ́n ní tọrọ ọmọ ń tọrọ àṣeyọrí ìbádà ní ṣe. tọ́lọ́run ní ẹ pè mí ẹni máa ń ṣe tọ́lọ́run ní a ṣe kí ní ṣe jama ń ṣe báyà ní ń ṣe lọ́nà lẹ́ni ó fi balẹ̀ pé gbogbo àtàbá ti jòkó báyìí tá a kọjú sí Allah Ọlọ́run náà kọjú sáwà náà. Ọlọ́run bá ní àwọn tán bá ṣe ìgbéraga tí wọ́n pè mí tí wọ́n jòkó àdúrà sayadkhuluna jahannama dakhirin, wọ́n fẹ́ wọ jahannama lọ́wọ́ wọ́ ni dakhirin tẹ́mi Ọlọ́run máa kó wọn síbẹ̀ lọ́wọ́ wọ́. Ọlọ́run ni wọ́n fẹ́ wọ jahannama ní ọjọ́ wọn ṣàdúrà. Adé pé ọmọ náà ní ẹsẹ̀ kíni ní ṣàdúrà. Ọmọ náà sì lẹni tí ń pẹ́ lómi yàtọ̀ sí Ọlọ́run torí kọ́ mọ́ ṣàdúrà náà sàn. Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó tún sọ fún àyà yìí tí mo kà yìí Suratu Ghafir àyà 60. Ọlọ́run sọ láàyè mi ó ní kulli ma ya'bahu bikum rabbukum lawla du'aukum. Ọlọ́run ọba ọba tí yà sí yín la yubali bikum. Ọlọ́run ọba tí yà sí yín ìbá tí ronú sọ́dọ̀ yín. Ọlọ́run ọba tí síjú wò yín lawla du'aukum bí ìbá sàwọn tí wọ́n ń ṣàdúrà láàrin. Eléyìí wà nínú Suratul Furqan àyà 77. Ọlọ́run lọ́wọ́ ọba tí yà sí ẹni tọ́lọ́ ń pati ìlẹ́ni tí ọkọ̀ ọlọ́run ti ẹni tọ́lọ́ ń pati ìlẹ́ni tí ó ṣàdúà tí wọ́n bá ní ta lọ́lọ́run ti yọwọ́ kú lọ́rọ̀ rẹ o tọ́lọ́run ọ̀dá sí má ẹni tí ó ṣàdúà ọlọ́mọ sàṣẹ ṣàdúà ní rọrùn fún ọ. Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam Ànábì ní sallallahu ẹ máa pè Ọlọ́run ẹ máa bẹ̀ẹ́ lérí nǹkan tó tóbi àti nǹkan tó kéré. Ó mú òkèlè lọ́wọ́ báyìí ọ̀fẹ́ jù sẹ́nu tó ṣàdúrà bísímìlá ọlọ́njẹ́ ọ̀rọ̀rùn ọwọ́ ẹ̀tàn lọ jáde nínú bá fún rẹ̀ kọ̀rọ̀rùn. ẹlòmíì yóò ṣe lè sanwó 15 naira kó tó rí bí wẹ̀ ní ọwà dúpẹ́ wọ́n wà pé kí ló dúpẹ́ fún ó dúpẹ́ gbogbo omi tọ́lọ̀ sí rọrùn iná. wọ́n máa ṣàdúrà lérí gbogbo tó kéré àti tó tóbi ó sì máa dúpẹ́ fọ́lọ́. Ànábì ní sallallahu min fadlihi ẹ máa béèrè ọlá lọ́wọ́ Ọlọ́run fa inna Allaha Ọlọ́run ọba yín yuhibbu an yus'ala ó nífẹ̀ẹ́ kéèyàn máa béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ kì í sú Ọlọ́run. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì ní ma lam yas'alillaha ẹni tí ó bá máa béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run kó fàṣẹ jùbọ́ ẹni tí ó bá fàṣẹ jùbọ́ kó máa béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run yẹ́gùtọ́bọ̀ àlè Ọlọ́run sì máa bínú sí. ẹni tí ó bá fi àṣejù síbi àdúà bí àfà ládùà àdúà gbogbo tí máa ṣẹlẹ̀ ní ẹjá sàdúà ẹ máa sàdúà ìmìnà tí sàdúà. Ànábì ní tí ó bá máa béèrè lọ́wọ́ Ọlọ́run kọ́ wá fàṣẹ jùbọ́ yẹ́gùtọ́bọ̀ àlè àpẹẹrẹ pọ́lọ́run bínú sí tọ́lọ́run bá bínú sí yàn kò ní sàdúà léwọ̀ fún yàn. ọ̀kan náà àwọn ẹni rí ó ní la tas'alanna bunayya Adama hajatan ó ní wọ́n ọmọ Ànábì Adama ó ní má máa lọ́lẹ̀ tọrọ báárà lọ́wọ́ àwọn èèyàn o má máa lọ́lẹ̀ dá àwọn èèyàn láàmú pé ẹbùnmi o wasalil ladhi abwabuhu la tuhjabu ó lẹ́nìkan bẹ tó ṣílẹ̀kùn ìkẹrẹ̀ lẹ̀kùn ọmọ lẹ̀kùn arísìkí lẹ̀kùn àṣeyọrí lẹ̀kùn ọlá ó wà open every day. ó ní ẹni tó ṣílẹ̀kùn ilé ọlá rẹ̀ lẹ̀ tó sì fẹ́ fi tọrẹ
ẹnìyẹn ní kọ́ máa pè kó sì máa bẹ̀ ọ̀dọ̀ rẹ̀ ní kọ́ máa wá ọlá lọ. Allahu yaghdabu in tarakta su'alahu ó ní tó ń wò nínú ọ̀rọ̀ ayé yìí ni pé òun rí i pé ọlọ́run máa ń bínú tó bá pè. wa bunayya Adama hina yus'alu yaghdabu ó ní àwọn ọmọ ànábì Ádámà bọ́ọ̀ bá ṣe ń béèrè lọ́wọ́ tiẹ̀ sí lòun ọmọ sí kíní lòun ọmọ bínú bọ́ọ̀ bá ṣe ń béèrè lọ́wọ́ ọlọ́run sí nínú ọlọ́run máa dùn bí wọ́n ṣe ń pọ̀ sí bẹ́ẹ̀ nínú ọlọ́run máa dùn sí ọ bọ́ọ̀ bá ṣe wá ń béèrè lọ́wọ́ àwọn ọmọ ànábì Ádámà sí bẹ́ẹ̀ nínú ọmọ bí àwọn sí gbogbo ọmọ ànábì Ádámà ni èyí wá lónìí ó ní ẹmú wá ó tún jọ́kejì ó tún ẹmú wá jọ́kẹta ó tún ẹpè ó tún ẹmú wá èyí ó bínú ìgbésẹ̀ bìnrin kan ni àmọ́tọ́ ọlọ́run ò rí bẹ́ẹ̀ nínú àwọn àǹfààní àdúrà àtọ́látọ́wà fàdúrà samaratu du'a madmuna wọ́n ní kò ṣe àdúrà téèyàn ó ṣe Allahumma irhamna ọlọ́mọsá ìkẹwà ẹni amina jama bá a ṣe wí mo ṣe wí dẹ́yìn náà sàámi ni ọlọ́run ti gbà Allahumma kfina sharra àdá ọlọ́mọsá sọ wa níbi aburú àwọn ọ̀tá tá a màtẹ́ tá a mà ìjà ní amina jama ṣe é rí bá a ṣe ṣe ní ọlọ́run ti gbà àdúrà garanti wà lérí ẹ̀ àfi tí ó bá jáde lẹ́nu rẹ̀ lọ. Ànábì ló sọ bẹ́ẹ̀ o Ànábì ní máàmìn ahadin yad'u bidu'a kò sẹ́nìkan tí ó yanu sàdúà illa ata'u Allahu ma sa'ala àfikọ́ lọ́wọ́ bá fún ní tó béèrè yẹn àbí aw kaffa anhu misu mithli àbí dèdè ìtí ń wá lórí yẹn ọlọ́run wà á mú dèdè rẹ̀ nínú aburú tó fẹ́ jálù ọlọ́run wà á fi àdúrà yẹn dèdè àdúrà yẹn yóò wà á fi dá dèdè aburú tó tó dèdè àdúrà yẹn yóò wà á fi dá padà kò wá ní jálù mọ́ àmọ́ o ṣàdúrà kọ̀gbà kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ wa lẹ́nu yẹn ànímọ̀ pé àdúrà ti kú nǹkan lọ láàmú wa pé ọlọ́run ti fún ọlọ́run sì ti fún Ànábì ní ìgbà míì ma lam yada bi ithmi aw qati' ar-rahimi nínú ẹgbà wá mi Ànábì ní wa imma an yudakhira alahu fil akhirah àbí kí ọlọ́run ọba Allah kó fi àdúrà yẹn pamọ́ fún kó wá fi fún nípò tó bá di yọ al-qiyama èyí tó fi wá wọná yóò wá dọ́mà àlìjánà nínú asaru kan tó wá wọ́n tó bá di yọ al-qiyama inna an-nasa wọn lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn míì ìzára ọwọ́ yawmal qiyamati jazaa da'awatihim tí wọ́n bá rí àwọn ẹ̀san àdúrà táwọn ṣe láyé wípé àwọn àdúrà tẹ́ ṣe láyé ẹ̀san rẹ̀ ní o allati lam tustajab lahum fi dunya ní tí wọ́n béèrè àfilé wọn lọ́wọ́ láyé àmọ́ àpadà wá sọ di ẹ̀san níjọ́ al-qiyama waddu law anna Allaha lam yastajib lahum fi dunya da'wa hatta yarawha yawmal qiyama wọ́n ní gbogbo àwọn tàwí yìí wọ́n nífẹ̀ẹ́ pé ọlọ́wọ́n ọba ti gbà kankan nínú àdúrà wọn nígbà táwọn wà láyé kọjá pé gbogbo ẹ̀ làwọn ọba rí lé wọ́n máa tàn máa lẹ́nu pé àdúrà tá a ṣe láyé tọ́lọ́wọ́n fi lé wa lọ́wọ́ nítorí fẹ́ fi lé wa lọ́wọ́ rè wọ́n máa wá gbẹ̀ngbẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa rò lẹ́mìí wọ́n máa wish wípé gbogbo àdúrà táwọn tọrọ Ọlọ́run fún mi nílé Ọlọ́run fún lówó Ọlọ́run fún mọ́tò Ọlọ́run fún mi ní ọmọ àwọn ọba pé kọ́lọ́run ọba kọ́sọ gbogbo àdúrà náà kọ́sọ ọdíjọ́ àlùkìyà látara orí tọ́lọ́run ọba fi rọ́pò ní tí ò fi lé wọn lọ́wọ́ ó ti fi lé wọn lọ́wọ́ náà nù àmọ́ òun rí pé tọ̀run yẹn lọ́lọ́lá fún lẹ́lòmí ó ṣe máa ṣàdúrà ní ọmọ pé ààrí gbígbà àdúrà ewu lọ́mọ tọ́lọ́run fi ṣe wọ́n ní tọ́bádìí jáde kìíyàmù wọ́n ní àwọn ẹni rí ọlọ́run sọ̀rọ̀ nípa wọn ọlọ́run nípa manallahu alayna wọ́n ma wá dúpẹ́ fọ́lọ́run pé wọ́n lọ́run ó ṣeun àánú rẹ̀ tó ṣe fún wa lẹ́nì wa waqana adhabas samum ìyà tó ní pọ́ìsì nínú táwọn èèyàn lọ lè jẹ yìí ó sì sọ àwa mẹ́ẹ̀ inna kunna min qablu nad'uhu
nítorí pé àmọ̀dúpẹ́ àfàdúrà lẹ́gbà tá ń bẹ láyé àdúrà tá ń ṣe láyé níwọ̀ ọlọ́wọ́ bá lọ́wọ́ fi yóò kùn yàkú ní ọrùn wa lẹ́yìn innahu huwal barrur rahim ọlọ́run dáadáa níwọ̀ ọlọ́run ar-rahim aláàánú níwọ̀ ọlọ́run Suratu Tur ayah 28 Suratu Tur ayah 28 àdúà anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam asọ̀rọ̀ kádàrá láìpẹ́ ibi kádàrá ti gbẹ̀ kálàmù tí wọ́n fi kọ́ wọ́n ti ṣe kíní wọ́n ti mú dání anábì ibi kádàrá sí lágbára tó ẹmọ̀dẹ́gbì kádàrá ìtọ́lọ̀ nǹkan tí ó múṣẹ nínú ayé wa tí ò sẹ́nìkan tó lè bẹ̀ẹ́ gbogbo tí ń ṣẹlẹ̀ lẹ́sìpírẹ́sì tá ń rí o gbogbo tí ń ṣẹlẹ̀ tá ń gbọ́nù ròyìn ẹ lábúrọ́dù o nínú ayé àwọn èèyàn yẹn ìdẹ́gbẹ̀ kádàrá ní ẹjàmá tí èèyàn máa rántí kádàrá kódà kéèyàn máa rẹ́rìn nítorí kádàrá àtàwọn kan lórí bó kìlọ̀mọ̀ tó lọ ń kọ fún ọ kìlọ̀mọ̀ tó kàn irú àràwọ̀ lọmọ̀ tó kàn tọ́lọ̀ fẹ́ dá tó ti sẹ́ni kan tó lè ní ọmọ dáa àmá anábì dùn wà nú lè kádàrá kí ní anábì ní wala yaruddul qadara illa du'a bí kádàrá sí lágbára tó yẹ kò sí nǹkan kan tí ọlọ́run ọba aláàmà ti jú máa yà láti fi máa ń pa kádàrá burú rẹ tó àdúrà tó ti ní yamhullahu ma yasha ọlọ́run máa ń parí tó bá wù rẹ kí ní ọwà jẹ́ sábàbí tó fi parẹ́